ọlọ́jà dídùn lẹ́ẹ̀kọ́ Òkìkí Elékuru lórí Àpáta Yorùbá TV lórí YouTube. Fíìmù àgbéléwò èyí tó kọ́ni lọ́gbọ́n tó fúnni lóye. Tí ẹ ò bá tí wò ẹ sáré lọ sórí YouTube lórí ìkànnì Àpáta TV ẹ tẹ Òkìkí Elékuru síbẹ̀ lọ́wọ́ kan ló máa gbé wá fún yín. Ó jẹ́ ká mọ títóbi Ọlọ́run nínú ayé àwọn ènìyàn. Ẹ wò ó nígbà tí a bá ń jẹ oúnjẹ tá a láàárọ̀ oúnjẹ tó tún wá di wàhálà sí wa lọ́rùn. Ọlọ́run ní jẹ́ ká jògó wa mú oúnjẹ àríṣọ oúnjẹ jẹ. Ẹ wo Òkìkí Elékuru ẹ fi kọ́gbọ́n ẹ fòye ayé kọ́gbọ́n. Ẹ wò ó bá ṣe ń fi èkuru gba ògo àwọn ènìyàn. Ẹ jẹ́ ká wò ó bá ti ń fi èkuru bá fi ń ba ayé ẹni jẹ́. Olóríire dẹ̀ ń do lórí burúkú torí pọ́n jẹ èkuru. Ọ̀gá ilé iṣẹ́ báǹkì wà dẹni tó ń fẹsẹ̀ gbálẹ̀ káàkiri torí pọ́ jẹ èkuru. Ẹni tó ti ń náwó tó ti ń nára tó ti ń ná gbogbo ẹ̀ wà dẹni tó ń rí pépà tó ń pè lówó torí pé ó jẹ èkuru. Ẹ wo Òkìkí Elékuru rìn mi lè sọ tán. Mo fẹ́ kẹ́ sáré lọ sórí Àpáta TV ẹ lọ yẹ̀ wò ẹ lọ gbọ́ṣẹ́ wò. Yínká Solomon Àbẹ̀bí Rónkẹ́ Odùsànyà Rótìmí Sàlámì gbogbo àwọn tẹ́ fẹ́ràn pátá ló kópa nínú sinimá àgbéléwò yìí. Ẹ lọ wò ó ká màmá Òkìkí Elékuru lórí Àpáta TV Yorùbá ó wà ńbẹ̀. Ẹ jẹ́ kí n rọ́wọ́ yín lórí comment section yẹn bó ṣe ń lọ. Ẹ ṣé. Kò tiẹ̀ tó wá mú àwọn tips téèyàn rí ibẹ̀ lèmi tí ń rí owó tí mo fi ń dájọ́ 1,500,000. Èmi ò lè fi ṣẹlẹ̀ o torí bí lèmi ti rí gbogbo owó àjọ ojúmọ́ tí mò ń dá. Bẹ́ẹ̀ táwọn èèyàn bá ń wò mí wọ́n á ní pẹ́pẹ́ sí pé mo jọ ìyàwó Pablo mo jọ ìyàwó Yahoo. Ìkọ̀kan tẹ̀ ń sọ sí mi lọ́kàn láti jọjọ́ ẹ̀ ṣé ká sọ pé ọ̀gá aláwọn síra wọn ni. On te ekuru àbí o te ekuru? You dey sell ekuru àbí you no dey sell ekuru? Ìfẹ́ mo dé ekuru. Ṣé o máa ń disguise bí arúgbó àbí o kì í disguise bí arúgbó? Ọjọ́ tí Àdìbá ṣe mistake kan lẹ́nu ṣọ́ọ̀bù ọjọ́ ẹ̀ lè Òṣàjòǹgbòdò máa bẹ lálejò kò dẹ̀ sẹ́ni tó ń rí Òṣàjòǹgbòdò tó ń ròyè o ọ̀run làlà. Kò lè ṣẹlẹ̀. Kẹ́lẹ́dẹ̀ ẹ̀rọ mọ̀. Mo dẹ̀ sọ wípé orí kọ̀ọ̀kan tó bá ti ń wá sílé oúnjẹ láti wá jẹun ló máa dájọ́ òkú síbẹ̀. Lójúmọ́ tó bá jẹ́ èèyàn ọgbọ̀n ló wá jẹun bẹ̀ èèyàn ọgbọ̀n ló máa dájọ́ òkú síbẹ̀.